kan ò lè mìmí yẹ̀yẹ̀ kan ò lè yẹ̀. Ẹ káàbọ̀ sí ìkànnì Àtẹnuwíjọ́ TV, ibi tí a ti ń tan ìmọ́lẹ̀ sí ohun tó ń ṣẹlẹ̀ nílé lóko lódò káàkiri àgbáńlá ayé. Mo kí yín ẹ kú dédé wòye gbogbo ojú tó ń wò wá àti etí tó ń gbọ́ wá. Ká tó máa tẹ̀síwájú máa rọ̀ wá, ẹ bá wa subscribe sórí program wa. Buari mà ti sọ̀rọ̀. Ó ní ẹ lọ jèbùrẹ́ o, awo olùgbẹ́bẹ̀. Nítorí ẹ̀dá kan kì í rìn kórí ẹ̀ ó mọ́ mi. Mo ti jáwé oríjìn, ẹ mọ́ ṣàì foríjì mi. Ọmọdé àtàgbàlagbà gbogbo ẹni tí mo bá ṣẹ̀ lásìkò ìjọba mi ọdún 8 tí mo fi ṣe ìjọba, ẹ mọ́ ṣàláì foríjì mi. Nítorí wípé bí ẹ̀dá bá ti mọ ẹjọ́ ẹ̀ lẹ́bi kì í pẹ́ lórí ìkúnlẹ̀. Mo bẹ̀bẹ̀ ní o, ẹ foríjì mi gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà àti gbogbo ẹni tó bá mọ̀ torí pé mo ṣẹ̀ òun lọ́kàn ara òun o. Buhari ló sọ bẹ́ẹ̀. Mo ṣe tán láti gbé ìjọba alẹ̀ fún Tinubu. Muhammadu Buhari ló ṣàlàyé ọ̀rọ̀. Ó ní mo ti ṣe tán báyìí láti gbé ìjọba alẹ̀ fún Tinubu ní kété tó bá ti di ọjọ́ 29 oṣù karùn-ún eléyìí tá ń wó lọ́ọ̀kan yìí. Ọ̀rọ̀ yìí jẹyọ nígbà tí Tinubu àti Muhammadu Buhari tí wọ́n ń kí ara wọn lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ fún ti ọdún ìtúnu àwẹ̀ eléyìí tí a sì kọjá ní kò pẹ́ yìí, tí wọ́n bára wọn sọ̀rọ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wọ́n sì ń kíra wọn kú ọdún, ẹ kú ewu ọdún, ẹ kú ewu ọdún. Bákan náà wọ́n tẹ̀síwájú, wọ́n wá ń dúpẹ́ àwọn olórí méjèèjì, wọ́n ń dúpẹ́ wípé Ọlọ́run sì tún mú kí Nàìjíríà ó wà gidigba ní orí ìṣọ̀kan tí Ọlọ́run ò tí ì tú wa ká. Wọ́n dúpẹ́ fún Ọlọ́run, wọ́n sì ṣe àdúrà fún ìṣọ̀kan Nàìjíríà bákan náà. Ó tó gẹ́lẹ́, alùbàtà kì í dárin. Ní kété tí ọjọ́ bá ti pé láti gbé ìjọba alẹ̀ fún ẹni tí àwọn aráàlú dìbò yàn ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n sì padà sí dàúrà. Muhammadu Buhari sọ̀rọ̀, ó ní ó pẹ́ tí Ọlọ́run ti fún mi ní ààyè tó sì ti fún mi ní àǹfààní láti máa sin orílẹ̀-èdè Nàìjíríà ní ọ̀kan òjọ̀kan agbára eléyìí tí mo ti lò láti fi sin Nàìjíríà. Àkọ́kọ́ mo ṣe gómìnà ní Nàìjíríà yìí náà ni, bẹ́ẹ̀ ni mo ṣe mínísítà ní Nàìjíríà yìí ni, bẹ́ẹ̀ ni mo sì ṣe ìjọba ológun, mo ṣe olórí Nàìjíríà ní àsìkò ìjọba ológun, èmi yìí kan náà ni. Mo tún wá ní àǹfààní láti lè jẹ ààrẹ ní ìjọba alágbádá. Ó tó gẹ́lẹ́, alùbàtà kì í dárin. Ní kété tí mo bá ti gbé ìjọba alẹ̀, wọ́n yà á padà sí dàúrà. Kódà bí mo bá padà dé dàúrà, bí àwọn dàúrà náà bá ń kùn yúnmuyúnmu, wọ́n sì kúrò ní Nàìjíríà, wọ́n gbòkè òkun lọ. Muhammadu Buhari òun ló sọ bẹ́ẹ̀. Ẹ̀ka yìí ẹ má sọ bẹ́ẹ̀ mọ́. Ta ló sọ pé kò sí ìdájọ́ òdodo ní Nàìjíríà? Ìdájọ́ òdodo wà ní Nàìjíríà. Ìrírí mi lójú ń sọ bẹ́ẹ̀. Ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo ti díje dupò ààrẹ ní Nàìjíríà yìí tó jẹ́ pé ń ṣe ni mò ń lulẹ̀. Kí ló fà á? Látara ìdájọ́ òdodo náà ni. Ní 2007 mo díje du ipò ààrẹ ní Nàìjíríà yìí. Ṣùgbọ́n nígbà tí àpò ẹjọ́ yọ̀bọ̀yọ̀bọ̀ tí wọ́n gbé lọ sí ìdájọ́ tó ga jùlọ ní Nàìjíríà, àwọn adájọ́ tó dájọ́ nígbà náà àwọn ará òkè ọya àtọ̀dọ̀ mi ni. Bákan náà mùsùlùmí bíi tèmi òun náà ni wọ́n. 2007 àti 2011 tí wọ́n ṣe ìdájọ́ ìbò tí a dì ní ìgbà náà láti lè jẹ́ kí bóyá yóò ṣe mí lóore nígbà tí a gbẹ́jọ́ lọ sí Supreme Court, ìyẹn ilé ìdájọ́ ńlá. Ṣùgbọ́n ó yà mí lẹ́nu wípé àwọn èèyàn mi ní òkè ọya tí a sì jọ jẹ́ mùsùlùmí, wọn ò mọ̀ fẹjọ́ ṣègbè, ńṣe ni mo fìdí rẹmi. Gbogbo ọmọ Nàìjíríà mo dúpẹ́ lọ́wọ́ yín o. Buhari ló ń sọ̀rọ̀. Ó ní mo mọ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ọmọ Nàìjíríà fún àtìlẹ́yìn yín pẹ̀lú mi. Ẹ dìbò yàn mí láti lè wọlé láti ṣe ìjọba fún odidi ọdún 7 àti ààbọ̀, fún odidi ọdún 7 ó lé díẹ̀, ó ń súnmọ́ ọdún 8 bọ̀. Eléyìí tí ẹ ti ń tì mí lẹ́yìn, mo mọ̀ dúpẹ́ lọ́wọ́ yín o. Nígbà tí mo lulẹ̀ pẹ̀pẹ̀ lẹ́ẹ̀mejì, ọpẹ́lọpẹ́ pé ìdìbò eléyìí tó jẹ́ tìgbàlódé, bákan náà àti ìdìbò eléyìí tí a lo PVC káàdì ìdìbò alálòpẹ́ tí a lò tí a sì fi yege, eléyìí tó gbé mi dé ipò ààrẹ. Ẹ̀yin ọmọ Nàìjíríà àtìlẹ́yìn yín náà ni o. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Olódùmarè kò ní padà lẹ́yìn yín. Wọ́n fa ìjọba lé ẹni tí ẹ fínúfíndọ̀ tí ẹ dìbò yàn tí ẹ sì Bọ́lá Ahmed Tinubu. Wọ́n fa ìjọba lé lọ́wọ́, yóò sì mọ bá ìjọba lọ. N ò sì ní bá dá sí ìjọba rẹ̀ nítorí wípé wọ́n padà sí dàúrà. Ó di báyìí fún Àbújá nìyẹn o. Olùrànlọ́wọ́ ààrẹ Malam Garba Shehu ló fi ìdí àwọn ọ̀rọ̀ wọ̀nyí ló fi ìdí ẹ̀ múlẹ̀.
wípé òtítọ́ ọ̀rọ̀ ni Buhari ń sọ o, wípé ó di dandan kí Buhari ó gbé ìjọba lẹ̀ fún àwọn tí aráàlú dìbò yàn ní inú oṣù tí à ń wò níwájú yìí ní ọjọ́ 29 oṣù karùn-ún ọdún eléyìí tí a wà yìí, eléyìí tí à ń wò lọ́ọ̀kan yìí. Wọ́n ní ó di dandan pé kí Buhari kó gbé ìjọba sílẹ̀. Bí ni a ó fi àdàgbà ètò ìròyìn lọ́kan òjọ̀kan a ó fi rọ̀ sí títí ẹ ó tó fi máa bá wa pàdé ní ìgbà míì. Orúkọ tèmi ò yí padà, Atẹnuwíjọ. Mo rọ̀ wá, ẹ bá share program, ẹ bá wa subscribe sí